Olódùmarè á rí àánú gbà. Olódùmarè yóò fi àánú àti ìṣọ́ ẹ̀ yóò sì fi ṣọ́ wa. Ṣé rí fídíò tí mo fẹ́ ṣe ó bá mi lójijì torí bí mo ṣe ń drive ó náà ni kíni yẹn wá sí mi lọ́kàn tí má dẹ̀ ní kí n débi tí mo ń lọ kí n tó ṣe òṣìṣẹ́ kí n má lè rántí tí mo fẹ́ sọ mọ́. Ṣé rí àwa Yorùbá ìran tí Olódùmarè dá tó dá lẹ́sà tó jẹ́ wípé tí a bá wò ó tí a bá travel káàkiri àwọn ìlú kan àti àwọn agbègbè kan a rí wípé ìran Yorùbá ni ìran tí Ọlọ́run dá tó lẹ́wà tó rẹwà jùlọ nínú ìran. Dátọ́lọ́run wá dá wa yìí nínú ìran yìí àwọn kan máa sọ wípé Yorùbá ò ṣe gbèjà, Yorùbá ọ̀dàlẹ̀, Yorùbá ṣègbà, Yorùbá ṣàwo. Ṣé rí àwọn orúkọ tá à ń pe Yorùbá yìí nítorí pé ibi tá a gbé àti ibi tá a fi sí òun ni. Tí a bá dé àwọn ìlú míì, tá a bá dé àwọn àbò míì, tá a bá rí àwọn ẹ̀yà míì, a rí pé aburú tiwọn ó pọ̀ ju gbogbo orúkọ tí a wà tá a ń sọ Yorùbá yẹn lọ. Eléyìí ó sì máa ń jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ ṣe Yorùbá lóore tàbí àwọn tí wọ́n fẹ́ gbé Yorùbá níjà ó máa ń jẹ́ kí wọ́n sá nígbà tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní kí wọ́n ní àwọn oríkì wọ̀nyí. Bẹ́ẹ̀ sì ni Yorùbá wọn ní ìdálù níṣèlú, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan òun náà ni ajẹni, afẹ́ni àti ọ̀tá inú wà. Torí pé àwọn kan wà tó jẹ́ pé ìdí kó dàrú, ìdí kó bàjẹ́, ìdí kó mọ̀ lè tò, ibẹ̀ ni àwọn tí ń jẹ, ibẹ̀ làwọn tí ń sọ̀rọ̀ ajé tiwọn, ibẹ̀ ni Ọlọ́run tiwọn ni ó ti ń bù kún wọn. Lélẹ̀ tó dẹ̀ pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní gbà láéláé kí nǹkan rọgbọ, wọn ò ní gbà láéláé kí nǹkan lójútùú. Ẹ̀rí tí Yorùbá tí a bá lọ, tá a bá kọ̀ tá a dá dúró, tí a ní abẹ́ wọn Nàìjíríà náà la fẹ́ wà. Ṣẹ́rá àwọn tí ó padà wá máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá ohun tí yóò le tó jẹ́ wípé tó bá pẹ́ tó bá yá agbára apá ò ní ká azin níbi tí aburú ọ̀hún yóò le dé, níbi tí aburú kọ́lọ́hún má jẹ́ kí Yorùbá kọ́lọ́hún jẹ́ ká padà wá di àlùmọ́ńjèrè tí àwa náà ó gbà bọ́ sí ti báyìí tá a mọ̀ tọrọ jẹjẹ tí a gbé abọ́ sí títì tí ṣé ó ti ń ṣẹlẹ̀ náà, ó ti ń ṣẹlẹ̀ àwọn onílé ọlọ́nà tí ń gbé abọ́ sí títì wọ́n ti ń tọrọ oúnjẹ látàrí pé ìyàn ti mú pé àwọn kan sì ní owó ìlọ́wọ́ tí wọ́n á sì fi ṣàánú. Àwa kan wá dúró pòkè tó bá rí bẹ́ẹ̀ ọ̀nà tá a lè gbà tá a lè fi bọ́nù iṣẹ́ òun ìyà yìí òun náà ni kí ìran Yorùbá dá dúró. Kò dẹ̀ sí nǹkan méjì tá a ṣe ń pariwo ni wípé ipá ò jọpá kó wọn ò jọra wọn, ìlà ò sì jọlá. Nígbà tí àwa tá a jẹ́ Yorùbá tá a ti wà socialize, even though kí àwọn Haúsá tàbí Ìgbò kan sọ pé àwọn fẹ́ mọ ohun tó ń jọ̀làjú, we have gone far. Àwa ti ní professor àti ní doctorate, àwọn ò tí ní kankan. Ẹ wá sọ fún mi nígbà táwa ti move on an technology's life tí àwọn kan sì wá dúró tí wọ́n tún wá impose old age life pé ṣẹ̀ríà tí wọ́n tún fẹ́ impose tiẹ̀ lé ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tí àwọn tí wọ́n jẹ́ abẹnugan tí ó yẹ kí wọ́n sọ̀rọ̀ nílùú, àwọn ọba, àwọn olórí ìlú, àwọn ìjòyè, àwọn tí wọ́n nífà tí wọ́n lè kán náà lù tó yẹ kí wọ́n sọ̀rọ̀ tí wọ́n dákẹ́ tí wọ́n ṣẹnu wọn báyìí tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá dẹ̀ wá wọn náà wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ káwọn èèyàn gbóhùn yín wípé nígbà tí àwọn kan tí Sultan of Sokoto tó jókòó sí ìlú ẹ̀ tó dẹ̀ ní impose in tí ò kí ṣe tiwa, tó dẹ̀ impose culture ilẹ̀ Haúsá, ó dẹ̀ impose ẹ̀ lé wa lórí. Then àwárí ọba kan náà tí spokesman tóun náà dẹ̀ jáde táwa sọ̀rọ̀ pé on behalf of all Yorùbás, these Oba are do's and they are not allowed this to happen in Yoruba land because it is not our practice culture. Àwa arọ́ba kankan tàbí àwọn olórí ìlú kankan kí wọ́n jáde kí wọ́n sọ. Ẹ má taran Yorùbá. Ẹ má tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wà nú ewu. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ fọ ìkàn tẹ́lẹ̀ rí a wà nínú ewu torí pé inú ewu tá a wà òun náà ni Olúwo ń kó wa sínsìn torí pé Olúwo ò wọ aṣọ Yorùbá mọ́. Olúwo ti ń wọ Fúlàní.
whereas the culture tí wọ́n ní kì í ṣe culture ẹ̀sìn níbi tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá ti fagbó igbó nígbà tí èèyàn bá fagbó tí gbó bá ti yí tí gbó bá dà lórí irú tán tó fagbó tán àwa bẹ̀rẹ̀ sí ní síwáwù torí pé culture kì í ṣe ẹ̀sìn oní tólúwo ń ṣe ẹ̀sìn lóní tólúwo ń ṣe olúwo kò ṣe ẹ̀sìn mọ́ ẹ̀sìn ló ń ṣe torí pé tó o bá fẹ́ ṣe Islam ò sọ pé kó o fi culture tiẹ̀ sílẹ̀ kó o embrace culture oní culture but lónìí ààrẹ àwọn ọba kan kí wọ́n sọ̀rọ̀ ààrẹ anybody kó sọ̀rọ̀ everybody keep mute àdéhùn wòran Yorùbá sì ní mi ò lè jóyè bá mi ò lè wá kú ìjọ kan náà lèyìn ó kú ìwọ tó ń bẹ̀rù kú bó pẹ́ ó kú ìwọ tó bẹ̀rù náà bó pẹ́ ó kú kí wàá la wá ń bẹ̀rù fún àti sọ̀rọ̀ nígbà tá à ní bú wọn tó yẹ pé ń tá ń sọ fún wọn yìí ń tó jẹ́ òtítọ́ àti òdodo ni báwo lèyìn ó ṣe wòsàn tí ó tààràn ẹ̀ tí ó dẹ̀ rán ẹ̀ lọ sóko ẹrú irú agbára wo oní Sultan of Sokoto ní because this is the Fulani agenda they already said it that the new estate called Nigeria it is our great grandfather's house Usman Dan Fodio only and then we will ruthlessly prevent the changing of power we will use the north you will use the minority in the north to conquer the minority in the south then we will not allow them to rule over their future. Ṣé down nígbà tí wọ́n bá gbé sẹ̀ríà wá bá wa nílẹ̀ Yorùbá ṣé wọ́n ti accomplish before tẹ́lẹ̀ gan wọ́n ti accomplish 60% of their mission wípé they will not allow us to rule over our future. Before everybody tó lè sọ sí ìlú ní láti kó ń lu. Now tí wọ́n bá tún wá impose sẹ̀ríà lọ lé wa lórí finally 100%. We are not allowed to rule over our futures. We are not allowed to rule over our future. Ṣé yẹn la wá fẹ́ dúró sí wípé a fẹ́ fi ara balẹ̀ kí wọ́n dẹ̀ wá impose ohun tí ò kì í ṣe culture wa, ohun tí ò bá culture wa mu, ohun tí ò bá insect wa mu, ohun tí ò bá the line of our tradition, ohun tí ò bá mu. And all of us in Yoruba land keep mute. And they keep mute without even utter a statement. Even though through your spokesman, you should be our savior. That is the reason why you are a king. As a king, you protect your people. As a king, you protect your territory. As a king, you protect your city. As a king, you protect your citizen. Because you are the number one of that state, you are the number one of that town, you have power to speak. And the people will hear you. Even though if the governors refuse to say something, at least Oba, as a traditional ruler, you have the right, it's your responsibility. But the governor will just spend 4-8 years and then they will left. Another person will take over the country, take over the seat. But Oba, you will be there until Olodumare sọ pé it is time. Then why are you afraid? My message to all New of Ife and the new Aláàfin Ọ̀yọ́, please, you guys should speak out. Fight for our needs. Protect us. Guide us. Because this is getting too much for Fulani and Hausa to conquer Yoruba. And if we are not careful, they will conquer us and they will open our eyes like this. And then nothing will happen. Nothing will happen. And so fún wa pé ilẹ̀ Yorùbá dandan ni fún wa láti bọ́ lóko ẹrú. And then we are ready to do anything to make sure pé ilẹ̀ Yorùbá ò gbà bọ̀dẹ̀. Ẹ̀tọ́ gbogbo wa ni, ojúṣe gbogbo wa ni, ẹ jẹ́ ká jọ ṣe, Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Àmọ̀ràn mi nítorí pé gbogbo ẹ̀yin ọba pátápátá ilẹ̀ Yorùbá, ẹ dìde, ẹ kí gègé sí sẹ̀ríà ọ̀nà sẹ̀ríà lọ. Ẹ má jẹ́ wáyé ilẹ̀ Yorùbá. Ṣé wọ́n lè gbà? Tí wọ́n bá ti lè gbà kí àwa náà ká lọ dá Oòduà Ìṣẹ̀ṣe Court of Appeal kalẹ̀ ní Kaduna, ní Sokoto, ní Nasarawa, ní Maduguri, tí wọ́n bá ti gbà, then we are good to go. But tí wọ́n ò bá ti lè gbà, we shouldn't allow such that strategy decision or strategy project
to establish in Yorùbá land. We should protect our land. We should protect the future of our children. It is a must that we must protect their future. Tí àwọn tí wọ́n bí wa tí wọ́n bá lò protect the future tiwa, then we should stand to protect the future of our children and of our grandchildren. Ohun tẹ́lẹ̀ ọkùnrin bá dẹ̀ ṣe, òun náà ni ó bá àbọ̀rọ̀ aṣọ ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò di dídí. Èmi débi mo wí tèmi náà o, àdẹ̀ni dákẹ́, àtùmọ̀ wí náà ni, ire o.